افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجائزاتك المقدسة اللهم آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àlékún ìkẹ́ ìgẹ̀ fún ọ̀gá wa àgbà Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ àṣàlátù fanabi. Allahu alayhi wa sallam. gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ tí wọ́n ti lọ ọlọ́mọ́sàbá kẹ́ gbogbo wọn. àmín. bẹ́ẹ̀ láti rí ibi tó ti bẹ̀rẹ̀ ó fi dé rí ibi tó dé dúró ó fi dé rí òkú mùsùlùmí mùsùlùmá mùmíní mùmíná tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbẹ́ sàárè rẹ̀ lọ́wọ́ báyìí ọlọ́mọba foríjì gbogbo wọn. àmín. maulana amirul jaysh ọlọ́mọba ṣàlékún ìkẹ́yìnkẹ́ fún wọn. àmín. ìgífìrìlẹ̀ àbòdì ìkàyà háyà sọlẹ́tì. ya rabbi ya gafar. ya rabbi ya gafar. ìgífìrìlẹ̀ àbòdì ìkàyà háyà sọlẹ́tì. bisimilahi kul huwa Allahu. rahman rahim. fún gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù tí wọ́n jẹ́ bògì wa tí wọ́n jẹ́ aṣọ ìbora fún wa Olúwa mọ́sàbà mójútó wọn. àmín. bá a fìṣọ́ ẹ̀ sọ wọn bá a dáàbò rẹ̀ bá a dáàbò wọn. àmín. alibarika ọlá sayyidil ujudi sallallahu alayhi wa alihi. àmín. ọlọmọsàbà wa ṣe dáadáa fún wọn. àmín. bàbá wa àgbà àfa wa alimi tòní bàbá wa ọba wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Ṣéhù. ọlọmọba mójútó wọn. àmín. bàbá wa ìmáàmù àgbà ọlọmọsàbà mójútó wọn. àmín. bàbá wa ìmáàmù Màlẹ́ bàbá wa ìmáàmù Gàmbàrí ọlọmọsàbà wa ṣe dáadáa fún wọn. àmín. ó fi délé bàbá wa Khalifa Salati ọlọmọsàbà wa ṣe dáadáa fún wọn. àmín. ẹ ṣe àmín dáadáa. àmín ya Allah. ó fi wá délé ọ̀gá wa àgbà bàbá wa Mudirul Markaz bàbá wa Sheikh Habiballah Adam Abdallah Al-Ilori. adamallahu hayatahu. àlékún ẹ̀mí gígùn àtàláfíà ara ọlọmọsàbà wa ṣe fún wọn. àmín. ọlọ́run wọlá ti gbogbo àwọn bàbá ta tọrọ fún yìí gbogbo àwa tá a jọmọ ìkéwú ọlọmọsà mójútó wa. àmín. ọlọ́run kó fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa. àmín. ọlọ́run kó dáàbò rẹ̀ kó dáàbò wa. àmín. lónìí tí ààwẹ̀ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ lárí ìkànnú àwọn ọmọ ẹ̀yà wa àlùfáà wa àgbà Sheikh Muhammad olólùfẹ́ àwọn bàbá wa ni wọ́n nífẹ̀ẹ́ àwọn tó bí wa wọ́n nífẹ̀ẹ́ wọn púpọ̀ mọ́ wa lára gbogbo nǹkan pátápátá ni wọ́n a máa wá fi ṣe ìdùnnú pẹ̀lú wa ọba tí ó fi ṣe ọ̀ṣọ́ wa ọlọ́run má gbà yín lọ́wọ́ wa láéláé àfọwọ́ wa Muhammad àwọn náà ní lónìí láti odidi ìlú Ìbàdàn wọ́n ní lónìí àwọn fẹ́ wá jẹ àlùbáríkà wọn tó bí wa látara wa káwọn wá gbọ́ tẹ̀fsíìrì lọ́dọ̀ wa ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ọba tó fi ìfẹ́ náà tó fi so wá pọ̀ ikú òjijì kò ní yà wá. ẹ lè ṣe àmín ni. àmín ya Allah. àmín ni ẹ máa ṣe bàtí máa ń tẹ́wé ẹ máa ṣe àmín. àmín. èyí ò ní máa fi rest ní máa fi rest. la ilaha illallah. àmín. wọlé àwọn tí ẹ̀ ń bá jórúkọ pọ̀ gbogbo ntọ́lọ́wọ́n bá ti ṣe ọlọ́run má jẹ́ ó dẹkun láéláé. àmín. àtẹ̀yìn àtàwa ọlọ́run mọ́sà ṣe dáadáa fún wa jù báyìí lọ. àmín. bisimilahi inna a'tainaka kọ̀ọ̀kan. bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar wasalli lirabbika wanhar inna shani'aka huwal abtar. gẹ́gẹ́ bí ibi tá a kéwúdé níjẹta àná àdúrà la fi ṣe. gẹ́gẹ́ bí ibi tá a kéwúdé Ramadan náà ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọba tó ní a máa bẹ̀rẹ̀ rẹ̀ tá a tún rí àárín rẹ̀ báyìí ìgbẹ̀yìn rẹ̀ náà ọlọ́run fi ṣe sàárà fún wa. àmín. kó wá já aṣọ pọ̀lọpọ̀ ọdún láyé. àmín. bismillahirrahmanirrahim. ولئن أذقنا الإنسان منا رحمة
ثم نزعناها منه إنه ليئوس كفور ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب سيئات عني إنه لفرح فخور إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. أدوكالو دولو. الحمد لله. النبي محمد صلى الله عليه وسلم. النبي نا لا داكو لا يومبو فلفلي. صلى الله عليه وسلم. Ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú Suratu Hud. Ẹ wo àìmọye ntọ́lọ́wọ́n ọba tí ń fi kọ́ wa lẹ́kọ̀ọ́ láti bẹ̀rẹ̀ súra yìí. Ó fi wá dérí wípé Ọlọ́run sọ fún sẹ́ńlá Muhammadu. Sallallahu alayhi wa sallam. Ó ní rẹ̀ ó ṣe Ọlọ́run. Wala in azaqna al-insana minna rahmatan. Táwọn Ọlọ́run tá a bá ní kí ìkẹ́ wa tá a bá ṣe fún ọmọ Ànábì Ádámà nínú ìkẹ́ àwọ̀ Ọlọ́run bóyá owó la fún ni ìkẹ́ Ọlọ́run ni bóyá ọmọ la fún ni ìkẹ́ Ọlọ́run ni bóyá ilé la kọ́ fún ni ìkẹ́ Ọlọ́run ni gbogbo ohun tí ń jẹ́ ohun mèremère táwọ̀ Ọlọ́run tá a máa ṣe fún yẹn láyé tí a máa fi lé yẹn ráyé wá táwọ̀ Ọlọ́run tá a bá fún ọmọ Ànábì Ádámà láyé thumma naza'naha minhu funfun tá a fún yẹn a fún dàsìkò kan ní tó bá wà wọ Ọlọ́run ń ta fún òun ni a tún lè gbà lọ́wọ́ ẹ̀ bí ẹni tó lówó tẹ́lẹ̀ tí ò wá lówó mọ́ bí ẹni tó lọ́lá tẹ́lẹ̀ tí ò lọ́lá mọ́ bí ẹni tó ti ní mọ́tò tẹ́lẹ̀ tó wá padà fẹ́ni tí ń fẹsẹ̀ rìn bí ẹni tó ti bímọ tẹ́lẹ̀ táwọn Ọlọ́run tá a wá pa ọmọ rẹ̀ mọ́ lójú bí ẹni tí ń ríṣe tẹ́lẹ̀ tí àìríṣe tó padà wá kún ríríṣe síwájú rẹ̀ Ọlọ́run láwọ̀ Ọlọ́run là á máa gbé wá bẹ́ẹ̀ fọ́tò wa ní ìṣe wa ní. Thumma naza'naha minhu. Ọlọ́run ní gbogbo ìdẹ̀ra tá a bá fọ́ mi yẹn láyé táwọn Ọlọ́run tá a tún wá gbà lọ́wọ́ rẹ̀ padà. Bàbá ọ̀gbọ́ Ọlọ́run ní innahu laya'usun kafur. Ọlọ́run lọ́mọ ènìyàn wá ṣe kèfèrí sọ̀rọ̀ àwọ̀ Ọlọ́run ọmọ ènìyàn ó ṣe kèfèrí. Ìjọba ènìyàn yóò wá ṣe kèfèrí sí ọ̀rọ̀ àwọn ẹni Ọlọ́run. Nígbà tọ́lọ́run bá ń sọ fún Ànábì wa Muhammad nígbà máa sọ fún àwọn ọmọ ẹ̀dá Ànábì Ádámà nígbà gbogbo oore tá a bá ṣe fún yín láyé fúngbà díẹ̀ ní fúngbà kan ni àwọn ọmọ ènìyàn wọ́n tún máa wá ṣe kèfèrí lérí rẹ̀ sọ́lọ́run. Torí wípé gbogbo ntọ́lọ́wọ́n ọba tó bá fún ni láyé àdánwò ni owó tá a fún ẹ àdánwò la fi ṣe fún ọ ọmọ tá a fún ẹ àdánwò la fi ṣe fún ẹ ilé tá a ní ọkọ àdánwò la fi ṣe fún ẹ gbogbo bó bá ti lè wù ká wá sóore kó jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ àwọn Ọlọ́run sọmọ Ànábì Ádámà tó bá wà àwọn Ọlọ́run ń tà fún ọ̀hún a lè gbà at any time. Bó bá wà wọ Ọlọ́run gbogbo ń tá a ṣe fúnra ọmọ Ànábì Ádámà ọ̀hún ilé la ní orí kọ́ ọmọ la ní orí bí owó la ní kò ní bó bá wù wá anytime la lè gbà lọ́wọ́ rẹ̀ tí ò sí nǹkan kan tí ó ṣe. Kàkà kọ́ máa Ànábì Ádámà ká wá dúpẹ́ lérí wípé ṣé báwo Ọlọ́run la fún ọ àwọn Ọlọ́run náà la sì tún gbà á. Àyà yìí mú mi rántí bàbá wa àgbà kan ọlọ́mọ́sàbà bùkúrẹ́ alikiyama wọn. Ó ọlọ́mọ́sàbà wa kẹ́ wọn. Àmín ya Allah. Ibi téèyàn ti máa wà líyìí Ọlọ́run bàbá wa ta wí àkọ́bí wọn àtìyàwó ẹ̀ àtọmọ mẹ́ta ìyàwó ta tún wí tún bẹ nínú oyún kẹ́ máa wọ Ọlọ́run ọba Jídára
wọ́n ń wá ọkọ àtìyàwó àwọn ògbélé yìí ó nílùú tí wọ́n ń gbé bàbá tá a wí yìí ilẹ̀ yìí làwọn ń gbé wọ́n ń gbélé yìí wọ́n ń gbé kó gbogbo ojoojúmọ́ ọkọ àtìyàwó yìí wọ́n á gbé ọkọ lọ gbé ìyàwó rẹ̀ níbi iṣẹ́ tá a bá gbé ìyàwó tán wọ́n lọ kó àwọn ọmọ ní skul bí wọ́n ti ṣe màáyíṣà wọn bí wọ́n ti ṣe nù ní ọwọ́ àdìjọ́ tọ́lọ́hún fẹ́ lóhun dé wọ́n lọ gbé àwọn ọmọ náà ni ó sì ti lọ gbé ìyàwó rẹ̀ ìyàwó ń bẹ nínú oyún ọmọ mẹ́ta ń bẹ nínú mọ́tò wọ́n ń bọ̀ wá bí mọ́tò oníyẹ̀pẹ̀ àwọn mọ́tò tipa yẹn bó ti lọ yí abáwọn nù bó ti pa gbogbo wọn nù. ǹjẹ́ àyà yìí mú àwọn àfa àwọn rántí ìtàn kan àwọn àbá àgbàlagbà tó jẹ́ àwọn ẹni ọlọ́run wọ́n sì bímọ ǹjẹ́ ọmọ wọn àti ìyàwó àtọmọ ìyàwó wà nínú oyún ọmọ mẹ́ta nínú mọ́tò wọ́n ti ń bọ̀ wá mọ́tò tipa ti ń kó yẹ̀pẹ̀ ó sì yà ó sì lọ pa gbogbo wọn. ó ẹ máa wọ ọlọ́run ọba ńlá nígbà tí wọ́n wá dé tí wọ́n kó òkú dé lọ́rin àti àkọ́bí àtìyàwó àkọ́bí àtọyún inú àtọmọ mẹ́ta tí wọ́n kó wọn dé wọ́n wá túfọ̀ fún bàbá wa ta wí gbogbo wọn náà ti dèrò àkíyàmà lónìí ńgbà wọ́n túfọ̀ fún wọn pé inna lillahi wa inna ilayhi raji'un tó ọba tó fún yín ti gbà nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n tí bàbá náà wí ó ní ṣe bọ́lọ́run náà ló fún mi ṣe bó ra àwọn tá a jọ jẹ́gbẹ́ tí ò fún wọn nírú ètò fún mi ó sì tún wù ló sì tún gbà padà kí lòun ó bọ́ lọ́hùn ṣe wàláhì súnmọ́bìlà ayé màá máa rántí rẹ̀ ní gbogbo gbà wípé ìkẹ́ àwọn ọlọ́run táwọn ọlọ́run tá a bá fún ọmọ èèyàn gbogbo ń ta lè wùlẹ̀ ká fún ẹ. innahu la ya'usun kafur ọlọ́run ní ìkẹ́ àwọn ọlọ́run bàbá fún ọmọ ènìyàn lópin ìgbà tá a bá fún ọmọ ènìyàn tó bá wù wá at any time ìta fún ọmọ ènìyàn yẹn a tún lè gbà lọ́wọ́ ẹ̀ àmọ́ kàkà kọ́mọ ènìyàn ó dúpẹ́ lérí ìta gbà lọ́wọ́ rẹ̀ yẹn kèfèrí yóò ṣàìmoore sọ́lọ́hún yóò ní bá a ti kírun náà tó alówó tẹ́lẹ̀ àsì lówó mọ́ bá a ti gbàwẹ̀ náà tó alówó tẹ́lẹ̀ àlówó mọ́ sọ́ba yìí sì ń bẹ báyìí. la ya'usun kafur wala'in azaqnahu na'ama ba'da darra'a ọlọ́run ní àwọn olóhùn tá a bá wá fún ọmọ ènìyàn ní ìdẹ̀ra nínú ìdẹ̀ra àwọn ọlọ́run nàámà òun tún ju ráhàmà lọ. ǹjẹ́ nàámà òun tún ju ráhàmà lọ. báwo ọlọ́run tá a bá fún ọmọ ènìyàn ní ìdẹ̀ra lẹ́yìn ìgbà tó ti ní pírọ́blẹ́mù sẹ́yìn tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó ti rí nira sẹ́yìn bóyá kò lówó tẹ́lẹ̀ àwọn ọlọ́run àníkówó dé bóyá kò lọ́lá tẹ́lẹ̀ àwọn ọlọ́run àníkọ́lá dé bóyá kò bímọ tẹ́lẹ̀ ọmọ padà dé bóyá kò níyì tẹ́lẹ̀ iyì padà dé bóyá kò kọ́lé tẹ́lẹ̀ ilé kíkọ́ padà dé ọlọ́run ní lẹ́yìn ìnira lẹ́yìn ìbànújẹ́ rẹ̀ tá a tì síwájú fún àwa gbédèrà wá fún ọlọ́run láwọ̀ ọlọ́run là á máa ṣe bẹ́ẹ̀ kàkà kíru ẹni bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run masati wùlàyẹ kú lánàá záàbà sẹ́yìn àtò àní. innahu lafarihun fakhur fáàrí ó wà bẹ̀rẹ̀ fọ́mọ èèyàn. la yaqulanna dhahaba sayyi'atu anni innahu lafarihun fakhur. ẹni tí ò ní nǹkan kan tẹ́lẹ̀ ńgbà owó bá dé ìgbéraga dé ẹni tí ò ní iyì kankan tẹ́lẹ̀ ńgbà owó bá dé ó wá dé ẹni tí ò mọ̀ fèrè èékánná kí àwọn èèyàn kò ní nǹkan kan tẹ́lẹ̀ fa ẹ ti mọ̀rú àwọn tẹ́yìn táwọn wíwùn ni ẹlòmíì ẹnìkan kan ò bí láyé ó kàn lọ́pọ̀tunity lásán ni opportunity lásán tó níhùn ni kàkà kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lérí opportunity tó níhùn ni yóò tún máa wá sí i lò nígbà náà ni ò ní lè tẹ̀ kí àwọn èèyàn àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ mọ́. Allah. Ó dúpẹ́ lórí àǹfààní tọ́lọ́run fún un láti lò kò wá nílé tẹ̀ kó kí àwọn bàbá rẹ̀ mọ́ eré ìkànnì ni wọ́n kù tó wọn fi kí àwọn èèyàn. òun náà lọ́lọ́run sọ yìí. òun lọ́lọ́run sọ
ayọ̀pọ̀ra la farihun fakhur yóò máa yọ̀ lérí ń tá a fún tí ò ní tẹ́lẹ̀ yẹn lérí ọmọ tá a fún tí ò bí tẹ́lẹ̀ lérí owó tá a fún tí ò ní tẹ́lẹ̀ lérí iyì àti ipò tá a fún tí ò ní tẹ́lẹ̀ kàkà kọ́ mi ènìyàn kú tẹ́ḿpà bí àṣà bàbá mi Amirul Jaysh wà ní bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ fún ọmọ mi ń déédéé kun rẹ kó o kú tẹ́ḿpà bàbá mi ní ma wí bẹ́ẹ̀ wà ní bí ìrìn àjò ayé bá yẹ̀dá kò nídìí eré mọ́ ìrìn àjò ayé tó bá ti yáàyàn wọ́n ń kọ́lé o ti bá wọn kọ́ wọ́n ń ra mọ́tò o ti bá wọn rà kìí ṣe méní kìí ṣe méjì wọ́n ń bímọ o ti bí gbogbo oríire tí wọ́n máa ṣe láyé o ti fọ̀dọ́ ṣe é ní èjì kékeré ló ti ṣe é ò nídìí kó sáré mọ́ bọ́ ọba tún fẹ́ mọ́ sáré lérí níta fún ọ̀hún ni ó ṣubú nù. èèyàn tún wá fẹ́ ṣubú nù tó bá ti ń sáré lérí níta Ọlọ́run bá ti fún un tí ò mọ pé kó lè dúpẹ́ fún Ọlọ́run nítorí wá ń sáré ó ṣubú nù. àyà yìí ló mú mi rántí ìtàn àwọn mẹ́ta nínú àwọn ìjọ Bani Israila àwọn mẹ́ta ni wọ́n. ìjà àwọn mẹ́ta ni wọ́n àyà yìí ló máa bá rántí àwọn ìjọ mẹ́ta kan nínú àwọn ìjọ Bani Israila. àwọn mẹ́ta tá náà mo fẹ́ kà yìí. àwọn mẹ́ta náà fẹ́ kà fún wa yìí. tá a fi mọ̀ pé bọ́lọ̀ ń bá sóore fẹ́ lòmíì njọ́ tó re ò tí ì dọ́wọ́ rẹ̀ tí ń béèrè oore njọ́ tó re bá dọ́wọ́ rẹ̀ yóò yẹ hànà mọ́lọ̀ lọ́wọ́. dáàfì máa ń pẹ́ tọ́lọ́run bá ṣe oore fẹ́ lómi ìgbà tó rè tí ì dọ́wọ́ rẹ̀ ń béèrè oore lọ́dọ̀ Ọlọ́run wá ṣe fún tán wá yẹ hànà ó yẹ àpá ńlẹ̀ mọ́lọ́run lọ́wọ́. nínú àwọn mẹ́ta yìí wọ́n ìkan al-akra'u walladhi laysa fi ra'sihi sha'ru apárí ni kò nírun lérí. nínú àwọn mẹ́ta yìí apárí nìkan Ọlọ́run karùn kò lérí rẹ̀ kò nírun lérí. ẹlẹ́ẹ̀kejì nínú wọn al-abrasu òun ẹ̀tẹ̀ ní ń bẹ lára rẹ̀. ẹlẹ́ẹ̀kejì adẹ́tẹ̀ ni. gbogbo ara rẹ̀ ò ṣeé rí. gbogbo ara rẹ̀ asakuru náà ni kò ṣeé rí. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọmọ Bani Israila tá a wí yìí al-a'ma òun tiẹ̀ afọ́jú ni kò rí náà. ẹlẹ́ẹ̀kẹta afọ́jú ni kò rí náà. Ọlọ́run wá fẹ́ ṣèdánwò fún wọn. láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti apárí rẹ̀ ó tún jó lòsì. Ọlọ́run wá fẹ́ ṣèdánwò fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. al-abrasu adẹ́tẹ̀ tóun náà tẹ́lẹ̀ kejì náà jẹ́ òun náà tó jó lòsì. ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ àmọ́ ojú rẹ̀ títí ẹ̀ náà tó fọ́ olòsì lòun náà. ìjọ lòsì làwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a wí yìí apárí ojó lòsì adẹ́tẹ̀ olòsì ni afọ́jú olòsì ni. fa arsala ilayhim malikan wa sa'alahum maza yuridun fa amma al-akra'u fa akhbaratuhu yuridu an yazhaba Allahu anhu al-qara'a wa yarzuquhu sha'ran hasana. ẹ bá ń pariwo Ọlọ́run. Allahu Akbar. Ọlọ́run gbé màláíkà kan dìde kó lọ bá al-akra'u apárí tó jó lòsì. màláíkà yìí wá ń sọ fún un pé ìwọ apárí kí ni ń tọ́ fẹ́. màláíkà yìí lọ ní fọ́tò èèyàn ọdọọdọ apárí ó ní wọ apárí maza turidu lásìkò tó wà yìí kí ni tó wù ọ́ tó fẹ́. apárí yìí wá ń sọ fún un wípé òun fẹ́ k'Ọlọ́run Ọba kó jẹ́ kí irun kó wù ní agbárí òun gbogbo ibi tí ó jẹ́ àlàfo yìí tí ń dẹ́ pọnrọpọnrọ yìí òun fẹ́ kí irun ó hù mẹ́ẹ̀ bí irun bá wà wù ń bẹ̀ tán òsì yìí pọ̀ kò sí owó tó wọn máa fi jẹ tó wọn máa fi mu òun fẹ́ owó látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run rán màláíkà ó gbé dìde láwọ èèyàn kó lọ bá bàbá apárí yìí ǹjẹ́ ìwà apárí yìí kí ló fẹ́ ká ṣe fún ọ ó ní dákun gbogbo agbárí òun ti ń dá gbinigbini yìí òun fẹ́ kọ́lọ́n bá òun firun síbẹ̀ òsì yìí tún wá pọ̀ jù kọ́lọ́n bá òun ká ó sì kú òun lẹ́ẹ̀ kó farísì kí rọ́pò fóun. màláíkà ní ṣe kó jù bẹ́ẹ̀ lọ ó ní kó jù bẹ́ẹ̀ lọ màláíkà bá nítọ̀ láti sìn kírun sì máa dé orí rẹ̀. lẹ́ẹ̀kan náà gbogbo ń tó béèrè òun ṣé kò jù bẹ́ẹ̀ lọ ó ní kò jù bẹ́ẹ̀ lọ ó ní tọ̀ láti sìn gbogbo ń tó béèrè òun kó sì máa rí bẹ́ẹ̀ kírun máa dágbárí rẹ̀ nísìn. irun bá dérí rẹ̀ lẹ́ẹ̀kan náà ó bá rẹwà. Allahu Akbar. bó ti rẹwà tán Ọlọ́run ní kò tán síbẹ̀ á sì kí tó lóun ò níhun ẹ lọ bá ń fún un ní odidi rànkúnmí kan tó ti lóyún oṣù 9 tí rànkúnmí náà sì kẹ̀ dáadáa
bẹ́ẹ̀ bá fún un tán ẹ wá bá ń tọrọ àlùbáríkà ẹ tọrọ rẹ̀ sí màláíkà ń sọ bẹ́ẹ̀ fún un pé ràkúnmí ní àlùbáríkà ọlọ́run àti àlùbáríkà tọ́lọ́run máa ń fi sí nǹkan tí fi gbòòrò ọlọ́run ti bọ̀ yọ̀ǹda rẹ̀ síbẹ̀. nǹkan méjì ló béèrè oníkàsọ fọlọ́run rẹ wípé ẹ̀rí rẹ ti ń dá gbinigbini yìí ó fẹ́ run bẹ́ẹ̀ àdìbò òfin sí i ó tún béèrè àrísìkí ọlọ́run fún ọ ní ràkúnmí tó ní oyún tó pọ̀ dáadáa wàá fi síbẹ̀ fún ọ ọlọ́run sì fàlùbáríkà sí fún. ọlọ́run bá ṣe bẹ́ẹ̀. ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún. ràkúnmí tí wọ́n fún un nígbà tí ó bímọ ló bẹ̀rẹ̀ sí ní bí àwọn ọmọ alálùbáríkà láàrin bí ọdún kan sọ́dún méjì ọlọ́run bá ní kí àkàràwò yìí ọlọ́run ní kówó dé kọ́lá dé kí iyì dé kí àlùbáríkà dé. láàrin ọdún kan sọ́dún méjì bàbá parí yìí iyì dé àlùbáríkà dé gbogbo nǹkan dé sí fún. wàá mọ̀lá àbùrọ̀sù ẹni tó jẹ́ adẹ́tẹ̀ màláíkà lọ bóun náà fasalahu limaliku màláíkà béèrè lọ́wọ́ rẹ̀ pé maza turidu bó ti béèrè lọ́wọ́ tẹni àkọ́kọ́ ó béèrè lọ́wọ́ tiẹ̀ náà pé kí ni wọ́n náà fẹ́ òun náà ní uridu an yarzukani Allahu ta'ala òun fẹ́ kọ́ lọ́wọ́ bóun ní àrànṣe àrísìkí bára àwọn ó ti dá tára àwọn jọ̀lọ̀ tóun ó wà òkè bóun ti wà yí àwọn èèyàn máa sá fóun ni òun ò rí bì kankan lọ. màláíkà lọ bá adẹ́tẹ̀ náà ó ní tọ̀ kí ló fẹ́ ó ní dákun nítorí nǹkan fẹ́ ni pé àwọn èèyàn ń sá fóun òun ti rẹni tó ti dẹni tán rí tán ń sá fún òun fẹ́ kára òun kó jọ̀lọ̀. ọlọ́run ní bó ti wí òun ó ti rí bẹ́ẹ̀. bó ti wí òun ó ti rí bẹ́ẹ̀ náà nù ni. àṣẹ ọlọ́run la wí ó wí bẹ́ẹ̀ tán ọlọ́run ní ìrẹ́ màláíkà wá béèrè lọ́wọ́ tiẹ̀ náà kí ni tóun náà ń fẹ́ ọlọ́run náà ń fẹ́ àsìkí tóun ń fẹ́ yìí gbogbo bára àwọn ti rí jagunjagun yìí òun ò fi ṣẹ́jú kan gbádùn ìgbésí ayé òun rí ọlọ́run ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ níṣẹ́ ni pé ó yá lọ fún òun náà ní màálù ọyọ kan màálù yìí bọ́ ọ bá fún un ní màálù yìí àlùbáríkà tá a tọrọ síbi ràkúnmí yẹn àlùbáríkà òun náà kó tún máa bá màálù yìí náà. ìjẹ́ lọ béèrè wípé tọ̀ kí lóun náà fẹ́ òun náà ní ohun tóun fẹ́ ni ọlọ́run fóun náà ní ràkúnmí ẹyọ kan fóun náà ní màálù àlùbáríkà tá a tọrọ fún ràkúnmí fún bàbá parí kó máa bá màálù tiẹ̀ náà. lẹ́ẹ̀kan náà ọlọ́run máa fa àlùbáríkà sí tiẹ̀ náà. ولئن أذقنا نعماء بعد ضراء مسته ليقولن ذهب سيئات عني إنه لفارح فخور. ẹ̀ ń tọrọ àlùbáríkà ẹ̀ sì wù àlùbáríkà. ولئن níjọ́ táwa ń bẹ pẹ̀lú àwọn aṣáájú wa gbogbo asọ̀rẹ́ndẹ̀ mi wa fún wọn tán yanyan ni jòkólẹ̀ má wulẹ̀ kúnlẹ̀ ìkúnlẹ̀ ṣe wà. مسته ليقولن ذهب سيئات عني إنه لفارح فخور إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير. الله أكبر. ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب سيئات عني إنه لفرح فخور. أذقناه نعماء kò pẹ́ ó tún lọ ọ̀dọ̀ àmọ́ ó lọ ọ̀dọ̀ afọ́jú nígbà tó dọ́dọ̀ afọ́jú ó ní kó afọ́jú kí ni wọ́n náà fẹ́. لئن أذقناه نعماء بعد ضراء. afọ́jú sọ fún un pé láti tóun ti dáyé òun ò rí yàn rí báyìí. لئن أذقناه نعماء بعد ضراء مسته. àṣà àmọ́ iye bọ́lọ̀ ti ní ká máa ríra wa bá ti ríra wa. أذقناه نعماء. ọlọ́run fẹ́ lòmíì lójú kò fi rí nǹkan kan. أذقناه نعماء.
ẹni bá mọ ẹni tó bá fọ́jú kò ní mòru yàtọ̀ sọ́sàn. أذقناه نعماء ṣé Muhammad gbogbo yóò dúdú ni. أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب سيئات عني إنه لفرح فخور. ó ní ẹ dákun ẹ bá mi bẹ̀ Ọlọ́run kódà bí ojú ìjọ kan lọ kóun náà ti èrò yẹ ayé. أذقناه نعماء Ọlọ́run lóhun ti gbọ́. أذقناه نعماء Ọlọ́run nígbà tó wá wí bẹ́ẹ̀ Jìbìrìlù ọ̀yá dá ojú rẹ̀ méjèèjì tó fọ́ dá padà fún. أذقناه نعماء بعد ضراء wá béèrè lọ́wọ́ tiẹ̀ náà wípé kí ni tóun náà fẹ́ tí ó máa jẹ́ ìjẹ́mú rẹ̀. نعماء بعد ضراء مسته. kí lòun náà fẹ́ ó ní tóun fẹ́ gbogbo òun fẹ́ ṣáàtùn òun fẹ́ ewúrẹ́. أذقناه نعماء. lẹ́ẹ̀kan náà Jìbìrìlù ló bá fún un ní ewúrẹ́ kan ó tọrọ àlùbáríkà sáré ewúrẹ́ náà ní àlùbáríkà. أذقناه نعماء بعد ضراء. òun náà kò pẹ́ òun náà dolówó dọ̀lọ́lá ó dòníyì ó dònípò láyé. نعماء بعد ضراء. ẹ mọ̀ wọ Ọlọ́run ọba ńlá ọba arínitán ṣe ni àṣẹnitán bá ní dárò. نعماء بعد ضراء. láàrin ìgbà tá a wí ọdún mẹ́ta mẹ́rin ó ti lọ lórí rẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti dọ̀lọ́lá wọ́n ti dòníyì wọ́n ti dònípò wọ́n ti ẹ̀gbà gbígbé nǹkan sàwọn rí. أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب سيئات عني. Ọlọ́run bá ní rẹ̀ màláíkà Jìbìrìlù àwọn tí mo ní ó ṣèdánwò fún níjọ́ kìíní àná wá padà lọ́dọ̀ wọn. أذقناه نعماء بعد ضراء مسته. wá kọ́kọ́ lọ́dọ̀ àlàkàràù àparí àmọ́ lílọ tó lọ lílo ẹni tóun náà parí ni. أذقناه نعماء بعد ضراء. lílọ aláìní lọ́lọ́ fọ́tò ẹni tó parí nìwọ náà lọ tó yakun símú tó gbégbá bára lọ́wọ́ báyìí. بعد ضراء مسته. ànànà ní màláíkà bá disguise lòun náà bá lọ lóòótọ́. أذقناه نعماء. bó ti dọ́dọ̀ àparí ó ní ẹ dákun ẹ̀bùn mi nítorí Ọlọ́run. أذقناه نعماء. ẹ ṣàánú mi ẹ̀bùn mi jẹ́ ẹ̀bùn mi mú. أذقناه نعماء tú àyàtà wí. بعد ضراء مسته. ó ní ẹ dákun ẹ rántí ijọ́ tẹ́yìn náà wà bí mo ti wà yìí. أذقناه نعماء بعد ضراء مسته. ẹ rántí ijọ́ tẹ́yìn náà ń tọrọ jẹ ẹ rántí ijọ́ tí ò sírun lórí yín. أذقناه نعماء بعد ضراء ẹ̀kọ́ lọ́lọ́run kọ́ wa fa مسته. ẹ̀kọ́ lọ́lọ́run kọ́ wa fa ìwọ tó jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ tó wá jàjà rówó kan tó wá ń ṣe filanga owó òun náà ni ó padà tán lọ́wọ́ rẹ̀. ليقولن ذهب سيئات عني إنه لفرح فخور. ẹ̀gbọ́n tí apárí ìwí ó ní eré rẹ̀ ọ̀dà ni. لئن أذقناه àwọn òparí نعماء. pápá ń bolo ti gbọ́ nínú tàpá wà parí rí. أذقناه نعماء. àwa tó ṣe pé inú ọ̀la ni wọ́n bí wá sí. لئن أذقناه نعماء. owó yìí ń bẹ bí ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́dọ̀ wa ni ajogún owó yìí ni. أذقناه نعماء. làfáàrí hàn ìwà ń yọ إنه ayọ̀kọ̀rá. لفرح فخور. إنه لفرح فخور. fàkúrú ìwà ń ṣe fàárí ń ṣe gbéraga. إنه لفرح wọ́n bí فخور. àwa
wá sínú ọlá ni àwọn ọmọ pẹ́ nìkan àwọn eré tí wọ́n parí orí bírun mi ṣe kọ́ìlì ni. لفرح kò sì فخور mọ̀ pé màláìka ní ń bẹ níwájú òun. إنه لفرح ń فخور bẹnu ẹlòmíì náà tí ó wàá tọrọ jẹ lọ́wọ́ rẹ tó rò pé wèrè ni tó sì ní mọ̀ pé ẹni Ọlọ́run rán sí ọ ni. إنه wọ́n لفرح wà lé lékulè má lè yàn lékulè má fa. لفرح فخور ja'ani sa'ilun qultu marhaba. وإن جاءني سائل قلت مرحبا wa afdalu ayyamil fata hina yus'alu. وأفضل أيام الفتى حين يسأل وأفضل أيام الفتى حين يسأل ń ja'ani tó bá dé wá bá mi. سائل ẹni tí béèrè pé ẹbùn mi ń torí olo. قلت مرحبا sọ fún un pé you are welcome. قلت مرحبا máa wọlé. قلت مرحبا àbò wa wà nílé fọ́sẹ̀ kan ọ̀rá lè jòsí sàlámù àlékún bẹ́ẹ̀ ayé rẹ̀ ọ̀dà. وأفضل أيام الفتى حين يسأل ọ̀wá rẹ̀ ní béèrè pé ẹ dákun sàlámù àlékún bẹ́ẹ̀ o. إن جاءني سائل ayé rẹ̀ ọ̀tá sánsán nù. إن جاءني سائل قلت مرحبا وأفضل أيام الفتى حين يسأل ọmọlábí yẹn ni wọ́n máa lọ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ń gbogbo gbà. أفضل أيام الفتى حين يسأل olóhùn ò parí rí dákun kún wájú mi ọba lélẹ́kulè. لفرح bó فخور ti lé àṣẹ ọlọ́run sọ́dọ̀ ọlọ́run náà ló wà innama amruhu iza arada shay'an remote control ẹni kọ̀ọ̀kan wa ọ̀dọ̀ ọlọ́run náà ló wà. إذا أراد شيئا gbogbo ipa arọ́ tó ń ta káàkiri òun ní tí n tó fi ń tàpá bá tán lọ́wọ́ rẹ̀ ọmọ àpọ̀ ṣàgbákò. إذا أراد شيئا أن يقول له كن فيكون bí màláìka ti kú lọ́dọ̀ rẹ̀ nù màláìka ń kú lọ́dọ̀ rẹ̀ tán kò ju wákàtí méjì sí mẹ́ta lọ ọba dolòṣì padà. إنه لفرح فخور إنه لفرح فخور gbogbo àgbákò ayé ló dé balẹ̀ kan náà. إنه لفرح فخور ẹ̀já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀já mọ̀ wọn ara wa. إنه لفرح فخور àwa tó ṣe kí tá a bá ti sùn a ti da gbogbo tọwọ́ wálẹ̀. إنه لفرح فخور ikú kékeré lórun. إنه táìmù tó o bá لفرح sùn ẹ̀mí ti kú lára rẹ̀. farabalẹ̀ لفرح ń ti rìn kí ayé. gbogbo ọmọ ẹ̀dá ádámà tó bá sùn lọ ó rí pọ̀ ọmọ nǹkan kan mọ́ ẹ̀mí ti kú nínú bọ́dì ń ti rìn káàkiri gbogbo ayé ẹni ó bá wu ọlọ́run ni ó ní kẹ́mi wọn padà sí ààyè rẹ̀ padà. لفرح bẹ́ẹ̀ lẹ́lòmíì tó gbabẹ̀ kú. gbogbo àwọn ọmọ ẹ̀dá ádámà tá a bá ti sùn láti ta tọwọ́ wálẹ̀ ẹni wá sí rìn káàkiri ẹni tí tọ́lọ́run bá ní kí tọ́lọ́ rẹ̀ padà sọ́dọ̀ rẹ̀ yóò tají sáyé. wọn alẹ́ lòmíì sùn ó sì sùn ni kò sì jí mọ́ ẹ̀mí rẹ̀ ò wọlé padà ni. لفرح فخور ẹ̀mí yẹn ti rìn lọ ó ti rìn gidi ó ti jìnnà. àsìkò tí ó wọlé padà màláìka ti dé ó ti gbà á kò lè wọnú ara yẹn mọ́ bá a ti rí wájú ọlọ́run ọ wàá sọ anígbàdà tí máa jí títí aago 6 máa jí títí aago 7 àtà sọ bẹ́ẹ̀ fún ọ dèdèrè tá sọ bẹ́ẹ̀ fún ọ pọ́ jì padà tá ló sọ fún ọ pọ́ jì ọlọ́run ní pààyàn ikú kékeré lórun láàrin ìṣẹ́jú kan kò sí tọ́lọ́run ò lè ṣe kò sí tí ò ti ṣe kò sí tọ́lọ́run ò lè ṣe kò sí tí ò ti ṣe sẹ́yìn. báyé rẹ̀ ṣe bàjẹ́ padà nù ọlọ́run ní rẹ̀ màláíkà wá padà lọ ọ̀dọ̀ adẹ́tẹ̀ ọ̀dọ̀dọ̀ adẹ́tẹ̀ òun náà ó tún lọ ní fọ́tò adẹ́tẹ̀ náà ni. ليقولن ذهب سيئات عني nígbà tó lọ nílò adẹ́tẹ̀ ọ̀dọ̀dọ̀ adẹ́tẹ̀ ó ní ìrẹ́ adẹ́tẹ̀ dákun ṣàánú mi ara mi yóò dá bòmí láṣìírí ntí ń jẹ tí mo ní ń wá gbogbo tọ́lọ́mù bá fi bọ̀ ọ́ láṣìírí dákun fi bòmí láṣìírí wọn náà rántí àná rántí ibo ti wà lánàá ó ní ta ló wà bẹ́ẹ̀ lánàá àwa ò rí àwọ̀ wa bó ti rí ni àwọ̀ tó jọ̀lọ̀ yìí òun là ń sọ
glory làwọn èèyàn máa wò wọn kì í wo story Allah. glory ẹ̀dá gbogbo yín la fi ń ṣàdúrà fún yín kọ́nà mọ́jẹ̀ ṣìṣe láyé obìnrin tẹ̀ ń kó ti pọ̀ àìnílàákàyè ẹ̀ ń bá a kí láyé nítorí yẹ kẹ́ ẹ mójútó nípa ẹ̀kọ́ yẹ ẹ mójútó téèyàn bá ní àwọ̀ mi yóò rí báyìí ń jèèyàn níbi ẹ̀fọn nígbà tá a wà nílé kéwú lólúmọ ẹ ṣeun Malam Muhammad Alhamdulillah. ní àwọn àgbákò ẹ̀fọn èmi ní bá lọ lé kéwú èmi lè ju ọwọ́ mi lẹ̀ báyìí mo rán aṣọ lé kéwú mi tó bu ọwọ́ tẹ́yányán báyìí ni torí àwọn èèyàn rò pé kúrú náà ló mú mi ni billahi ilazi la ilaha illa huwa Alhamdulillah. gbogbo ọwọ́ mi yìí gbogbo ojú àṣẹ ẹ̀fọn ni àti ẹ̀fí àṣẹ oṣù mẹ́jọ tá a níná pẹ̀lú baba Amirul Jaysh Allahu ta'ala. tẹ̀pẹ́ títì là máa sùn báyìí àbí mọ́sálásí àwọn ẹ̀fọn tó lè wọ́ọ̀yàn ń bẹ ní Agége àwọn ẹ̀fọn tó lè ba tẹ̀dá jẹ́ ẹ̀yin inú èsì lẹ́ ń sùn ẹ̀ ń sun inú èsì oúnjẹ tó wù yín lẹ́ ń jẹ àwọn ọmọ kéwù tì sí ibi tó wù wọ́n náà ń sùn wọ́n sùn inú èsì wọ́n gbádùn wọ́n wọ tọ́lẹ́ẹ̀tì tọ́lẹ́ẹ̀tì síbẹ̀síbẹ̀ kéèyàn máa wá sọ wípé wọn ò jìyà rí bẹ́ẹ̀ bá wo ẹ̀yìn mi àpá mbẹ́mbẹ́ ní àwọn ẹgbà ní àwọn àgbákò ẹgbà gbogbo ọmọ láyé tí ó bá fira rẹ̀ lẹ̀ kí wọ́n bá òun wí káyé ọ̀la àwọn fi da yóò sì padà ṣerú ẹgbẹ́ rẹ̀ lọ́la ni. gbogbo ọmọ tó bá ti fira rẹ̀ lẹ̀ tó bá òun rí káyọ̀ lábàá lé bí ara yóò padà ṣerú ẹgbẹ́ lọ́la ni. kò sí ní tó lè fi kún yóò ṣerú ẹgbẹ́ rẹ̀ ni. òun náà tún sọ kí n tó bẹ̀rẹ̀ tẹ̀fsírì yìí Mọ̀lánà Amirul Jaysh ó ṣe tẹ̀fsírì ní alẹ́ ní family house láfàǹdá èmi ó sì ní prógámù lẹ́kọ̀ọ́ èmi fi wákàtí mẹ́ta rin Èkó sí Ìlọrin jọ mi tí ì ní kọ́kẹ́mì mi ọ bọ́ ṣé wọ́n ní náà fẹ́ fi mí sí ni àbí wọ́n ní tí wọ́n ṣe fún mi ni ìfẹ́ kínú wọn bàjẹ́ ni torí pé mi náà ní kick start wọn ìsì ríra mi rí láyé jọ́tà àtijọ́ ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú bí mo ti jẹ́ ẹ̀jẹ̀ wọn tó ìṣèṣe pé ẹ̀jẹ̀ kan náà lèmi pẹ̀lú wọn ìṣe ẹrú nìṣe ẹrú àná ló wá di tó di lónìí ẹ̀yin náà sì fẹ́ di bẹ́ẹ̀ ṣe ebi irú wà bẹ́ẹ̀ ló yẹ kí gbogbo ẹ̀yin ọmọ kéwù náà máa wù àtẹ̀yìn tá a gbé Kùránì fún kẹ́kẹ́ Kùránì ẹ̀rí Kùránì kẹ́. Subhanallah wa bihamdihi subhanallah il-azim. Rabbal khalaiqi rabbal khalaiqi najina min sharri zamani najina min sharri zamani واتنا منك سعادة واتنا منك سلامة ورضا ما نيل الأمان ورضا ما نيل الأمان Olúwa ṣìkẹ́ fáwọn fáwa Olúwa ṣàforíjì fáwọn fáwa kó fi wọ́n ṣàlìjẹ́nlẹ̀ àwọn ẹni rere kó fi wọ́n ṣàlìjẹ́nlẹ̀ àwọn ẹni rere. Sallallahu alayhi wa sallam. kọ́ àdúrà tí a kọ́kọ́ ṣe náà ni fún àwọn tí wọ́n ṣe àwọn àfáà wa kalẹ̀ tán jẹ́ àfáà fún àwa náà. Allahu ta'ala anhu. Ọlọ́run kó bá ní kẹ́ wọn. Ọlọ́run kó bá ní kẹ́ wọn. Àmín. Ibi tí wọ́n fi ẹ̀gbẹ́ sùn sí Ọlọ́run jẹ́ ó máa jẹ́ àbàtà nínú àbàtà àlìjánnà. Àmín. Ọlọ́run má ṣe ní ọ̀gbun nínú ọ̀gbun náà. Àmín. Àwọn àfáà wa Ọlọ́run bisimilahi kulu Allah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àwọn àfáà wa àgbà. Sheikh Abubakar Isa Baba Ọ̀tẹ́. Adamallahu hayatahu. Ẹja ṣe lẹ́ẹ̀kan sí. Adamallahu hayatahu. Adamallahu hayatahu. Afọwọ́jọpọ̀ kan ó ní fakuntum bihi hajlul umumi wa hajtali
زمانية القلوجه ملتمي الديا حرا كربه كربي ومغنه غنية ورحيته رحيا ومحياه لحيا iṣẹ́ mi ìtàná tọ́lọ́run ò jẹ́ ó dàrú tí ò rí rí ọlọ́run èyí tí ó ṣe fún yìí tí inú wa ń dùn pé ẹ̀ṣọ́ ni yín fún àwa tá a mọ̀ yín láti tipẹ́tipẹ́ ẹ̀ṣọ́ ni yín fún ibi tí ẹ ti jáde wá tó jẹ́ ayọ̀ àlùbáríkà ọlọ́run dákun gbogbo omi ìdùnnú tẹ́ ń fáyé mu tínú ayé fi ń dùn ọlọ́run dákun omi náà má jẹ́ ó dọ̀tí má jẹ́ ó rírí ọlá bàbá tí ẹ tẹ gbàfà fún tí bàbá yẹn bá ti rí wọn báyìí inú bàbá máa dùn ni tí bàbá bá fi ń pe bàbá tí wọ́n ń pe ọmọ ní bàbá àbí bẹ́ẹ̀ kọ́ ni ìmáwí ò jẹ́ ọmọ gbọ́ dáadáa bàbá tó bí ni wọ́n ń pe ọmọ tó bí pé bàbá yẹn ni pé bàbá náà tí wọ́n fẹ́ kẹ́ ẹ rí un ọlọ́run ti wá ní ẹ̀rí bẹ́ẹ̀. alhamdulillah. ọlọ́run kó wọlá àyà tí a kà gbẹ̀yìn ó ní illal ladhina sabaru wa amilu salihati. ẹni tó ẹ wo sùúrù àwọn bàbá ní sùúrù tó pọ̀ gan o àwa tá a mọ bólúmọ ti rí la lè ṣàlàyé bí ẹ̀fọn náà ti rí lóòótọ́ ọlọ́run tó wọlá àlùbáríkà tó wà lólúmọ tí tolúmọ ti ń bẹ ní tó wá tún wá sí ààyè yìí náà bákan náà ọlọ́run tolúmọ lọ sí dẹ́nró bẹ́ẹ̀ ni torí olúmọ bàbá ti bẹ̀rẹ̀ bàbá lọ dẹ́nró náà tún wá bọ́ sí ìlọrin ní airport ní àyín ibi tá àlùbáríkà yẹn ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti ilé sàláàtì lóde àfáǹdá àbí bẹ́ẹ̀ kọ́ ni àlùbáríkà yẹn náà ọlọ́mọdé ó kù lára bàbá wa nígbà pọ̀ ọlá ìta fúnṣẹ́ ńlá nábì wa Muhammad ọlá bí gbogbo ayé ti máa dunnú pẹ̀lú gbígbóhùn yín ọlọ́run dákun al-asal tọ́lọ́run tó fi síbẹ̀ nì ọlọ́run dákun tí ò fi hàn máa aráyé ọlọ́run májà aráyé ó bàjẹ́ mọ́ yín lára ọlọ́run gbogbo bí tí eléyìí ni ó máa bẹ tí ó máa fojú wò pé nígbà tí bàbá ò sí láyé mọ́ àwọ̀ bí ó ti dà ẹ ti wá ń dá dáadáa àti gbogbo tí bàbá fi kalẹ̀ lẹ̀ tó jẹ́ pé iná ní alákòóso rẹ̀ àfọwà Bukhari ọlọ́run tí adamallahu hayatahu tó jẹ́ khalifa fún bàbá wa albarka ti ń bẹ lára bàbá tó sàn dára ti yín ọlọ́run dákun mọ́jọ ó fóònù náà lẹ́ngbà kọ̀ọ̀kan ọlọ́run Muhammad ẹni tí ó so wá papọ̀ ó náà ní iṣẹ́ adama lórí tá a sì jọ pàdé nù ni láti wá jọ ń dára wa mọ̀ àwa tẹ̀lé àwọn lẹ́yìn báyìí ni gbágbágbá báyìí la tẹ̀lé wọn wọ́n la khidma tàtà náà ti máa ṣe ìjọ jímọ̀jímọ̀ àwọn bàbá àti ọ̀rẹ́ wọn ṣèkíkù ni wọ́n tọ́jọ́ fẹ́ràn ara wọn dáadáa àfa ṣúgà Kamarudin ṣúgà àwọn ọmọ káyà kan àbánú ọmọ káyà kan ẹ wo àtọ́dún náà níta sọ ní ìsìn ó ti lé bí abi 17 to 20 years alibarika náà wàá kú mẹ́gbàá ẹ wo náà bó ti tó rí gbogbo tí àwọn bàbá tí wọ́n fẹ́ dáadáa fún ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wọn ni alibarika bí wọ́n ti ń sọ ní kẹ́ ẹ̀ mọ̀ pé alibarika ni wọ́n fi ń tọrọ fún yín ọlọ́run dákun kó bá ní bọ̀yìn náà lálùbáríkà bí wọ́n ti rí gbogbo ayé náà fẹ́ rí bẹ́ẹ̀ àwa tá a jọ súnmọ́ tá a jọ mú mi mímọ̀ ń bì kankan náà gbogbo ayé náà ní ń jẹ̀ràn pé bá a fà láyé nǹkan ti rí ó wù mí náà kémi náà rí bẹ́ẹ̀ alibarika ni ọlọ́run má jẹ́ kálùbáríkà yẹn ó kó parẹ́ bí èéfín mọ́ yín lára ibi tẹ́ ẹ dé dúró yìí nígbà tá a wọlé kan ustaz wọn ní igbó tá a fà wọ́n sí fún ní tán sọ bẹ̀dìlú náà nu ibẹ̀ náà ní kó wá wá yín ibi tẹ́ náà wà yìí ìlú ni kì í ṣe gbó àlùbáríkà yín lẹ fẹ́ fi sọ yín di dáadáa ọlọ́run ó jò di dáadáa ọlá ìta fanabi wa Muhammad wọlá kurani tẹ́ jókòó tì látàná lónìí lọ́la náà lẹ́tùn máa jókòó tì kurani yẹn ọlọ́run jẹ́ ó máa jẹ́ hujjatun lakum ní gbogbo ìgbà ó máa jẹ́ aleikum bẹ́ẹ̀ ni kórí aláàlùbáríkà Muhammad sallallahu alayhi wa sallam ẹ já ṣe ayatul kursiyu kan lè ilafi kan àwọn bàbá wa fa wa Isa Abubakar bàbá ọ̀tẹ́ àwọn ni wọ́n ní ẹ já pa adamallahu hayatahu kan lè ilafi kan ọlọ́run dákun gbogbo wa tí wọ́n bá máa lọ tó máa bọ̀ wá wọ́n ń fò lókè wọ́n ń rìn lẹ́lẹ́ ni ìṣọ́ ọlọ́run èyí tó wojú ẹ̀wù rin lọ ọlọ́run kó bá mi fi ṣọ́ wọn ọlọ́run tó ti fi ń ṣọ́ wọn bọ̀ látàná má sọ pé òun ní ṣọ́ wọn mọ́ gbogbo tọ́lọ́run tó ṣe fún wọn lóore ọlọ́run dákun má gbà kúrò lọ́wọ́ wọn èyí tí àwọn ń jẹ́ dáadáa fáwọn àtàná yìí
gbogbo tí ń jáde lára tiwọn náà ọlọ́run jó dájú báyìí lọ ọlọ́run àyíká fún ṣẹlá anábì wa Muhammad laqad ja'akum li ilafi bismillahir rahmanir rahim لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من àwọn ni خوف. wọ́n ní wákàtí afẹ́ dà yìí torí pé gbogbo ohun tí ń jẹ́ dáadáa ohun ọ̀dọ̀ bàbá ni tó parí sí àwọn afọ́ mi wà bá ń gbé torí afọ́ alákọ̀wé làwà ohun yẹn lè má dàbí tiyín ẹ mọ̀ sọ pé ziyadatan wa namaha ziyadatan wa namaha kẹ̀mí afá wa kan má kàgbákò ziyadatan wa namaha. زيادة ونماها زيادة ونماها kẹ̀mí àfa wa kò má kàgbákò ziyadata wà nàmáhà. àfa wa kan má kàgbákò ziyadata wà nàmáhà. ọmọ àfa wa kan má kàgbákò ziyadata wà nàmáhà. ẹbí àfa wa kan má kàgbákò ziyadata wà nàmáhà. ilé àfa wa kan má kàgbákò ziyadata wà nàmáhà. má kàtáyà ẹ bá ná sí bàbá ọ̀tẹ́ ẹ jẹ́ àṣẹ àtàyẹyọ kan ṣoṣo wọ́n la bá bí ọlọ́run bó ṣe gbà nábì lálejò pẹ̀lú dùnú àti dáadáa ọlọ́run wá ṣàdúrà padà fún àbíbẹ̀ náà kọ́ ni ọlọ́run dákun gbogbo àlùbáríkà tí ń bẹ lára nábì ọlọ́run jó máa jẹ́ tẹ̀yìn náà. àmín. tó yẹ tẹ́ fi ṣaṣọ ara ọlá ìta fún ṣẹlá nábì wa Muhammad ọlá ẹ̀ ní kó ọlọ́run ọlá àjọ bá a ti ṣe fún yín náà lórí fún ẹnì kọ̀ọ̀kan wa náà bẹ́ẹ̀ àti ẹ̀yin àtọmọ àtaya àtẹbí àtará àtọmọkéwò àti àwọn alárànṣe torí táwọn àwọn bá alárànṣe kú díẹ̀ káàtó àmín. ọlọ́run gbogbo àwọn tí wọ́n ràn yín ṣe ọlọ́run dákun kọ́ lọ́n kó máa ràn wọ́n ṣe. àmín. tá a fẹ́ wí àmín. ọlọ́run kò fi bá kó wà wá lò. àmín. àtàyàtú lillah. الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين